Àṣàkẹ́ TV Show. A kú ojúmọ́ o. Àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sétí ìgbọ́ gbogbo wa láti iléeṣẹ́ wa Àṣàkẹ́ TV Show, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Túnjí Dísù ni ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ẹlẹ́kẹtàlélógún tí yóò jẹ́ báyìí o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wọ aṣọ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà fún Túnjí Dísù lẹ́yìn tí Ẹgbẹ́tókùn gbé àkóso iléeṣẹ́ ọlọ́pàá lé e lọ́wọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan Túnjí Dísù gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà báyìí o. Ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá ẹlẹ́kejì rèé o tí Ààrẹ Tinubu yóò yàn láti ọdún 2023 tí Ààrẹ Tinubu ti gun orí àga àlééfà gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ o bí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé fásitì ṣe bẹ̀rẹ̀ ìwọ́de tako ìjọba ní orílẹ̀-èdè Iran. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì tí wọ́n kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ní iléèwé fásitì tó wà ní Tehran ni wọ́n ya síta o tí rògbòdìyàn sì ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìjọba àti àwọn tí wọ́n ń tako ìjọba ní wàhálà rúgúdù rògbòdìyàn yìí bẹ́ sílẹ̀ láàrin wọn bí wọ́n ṣe pàdé lórí títí ọ̀dà níbi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan Túnjí Dísù gẹ́gẹ́ bí ọlọ́pàá Nàìjíríà báyìí o. Túnjí Dísù ni ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ẹlẹ́kẹtàlélógún tí yóò jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí o, Tinubu ti wọ aṣọ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà fún Dísù lẹ́yìn tí Ẹgbẹ́tókùn gbé àkóso iléeṣẹ́ ọlọ́pàá lé e lọ́wọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wọ aṣọ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà fún Dísù gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tuntun. Túnjí Dísù bẹ́rí níwájú ààrẹ léraléra ó sì yan sọ́tún ó yan sósì lẹ́yìn tí Tinubu wọ aṣọ náà fún tán. Lẹ́yìn náà tún ni ààrẹ ní kó kọjú sí ìyàwó rẹ̀ kí ó sì bẹ́rí fún un bákan náà. Èyí wáyé o lẹ́yìn tí ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà tẹ́lẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókùn ti kọ́kọ́ gbé àkóso iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà lé Dísù lọ́wọ́ tán. Ní olú iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ìlú Àbújá ní ètò náà ti wáyé lọ́sàn-án ọjọ́rú ọjọ́ 25 oṣù kejì ọdún tí a wà yìí. Ní ọjọ́ Ìṣẹ́gun ni Ẹgbẹ́tókùn kọ̀wé fipò sílẹ̀, ìgbésẹ̀ tó ní òun gbé nítorí ẹbí òun ni. Lẹ́yìn tí ó kọ̀wé fipò sílẹ̀ náà ni Ààrẹ Tinubu kéde ìyànsípò Túnjí Dísù gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà tuntun. Bákan náà ni ẹ̀wẹ̀ igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà 8 ni wọ́n gbọ́dọ̀ fi ipò wọn sílẹ̀ báyìí pẹ̀lú ìyànsípò Dísù gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá tuntun. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàlàyé ìdí tí ọ̀gá ọlọ́pàá Ẹgbẹ́tókùn fi ipò sílẹ̀ o. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé pé kì í ṣe pé wọ́n yọ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ìyẹn ni Káyọ̀dé Ẹgbẹ́tókùn nípò rárá gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ. Wọ́n ní ṣe ni ó fúnra rẹ̀ kọ̀wé fi ipò sílẹ̀ o. Gẹ́gẹ́ bí àlàyé tí agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ṣe, ọ̀gá ọlọ́pàá náà fúnra rẹ̀ ló kọ̀wé fi ipò sílẹ̀ o tí ó sì kọ̀wé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé òun fẹ́ fi ipò sílẹ̀ nítorí àwọn ìpèníjà kan tó ní í ṣe pẹ̀lú ẹbí òun. Túnjí Dísù di adelé ọ̀gá ọlọ́pàá Nàìjíríà tuntun lẹ́yìn tí Káyọ̀dé Ẹgbẹ́tókùn kọ̀wé fipò sílẹ̀. Túnjí Dísù ti di adelé ọ̀gá ọlọ́pàá Nàìjíríà tuntun o lẹ́yìn tí Káyọ̀dé Ẹgbẹ́tókùn kọ̀wé fipò sílẹ̀.
ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 24 oṣù kejì yìí ni olùdámọ̀ràn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta. Ọ̀nànúgà ṣàlàyé pé Tinubu yan Dìísù gẹ́gẹ́ bí adelé ọ̀gá ọlọ́pàá Nàìjíríà tuntun lẹ́yìn tí Káyọ̀dé Ẹgbẹ́tókùn kọ̀wé fipò sílẹ̀, ìgbésẹ̀ tó ní òun gbé nítorí ẹbí òun ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́wọ́ gba ìgbésẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókùn láti kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tó sọ pé nítorí ẹbí òun lòun ṣe bẹ́ẹ̀. Túnjí Dìísù wà ní ipò igbákejì ọ̀gá ọlọ́pàá Nàìjíríà fún bí ìgbà kan ṣáájú tẹ́lẹ̀ kí ó tó dé ipò ọ̀gá àgbà ọlọ́pàá fún orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ọ̀nànúgà sọ nínú àtẹ̀jáde tó fi síta pé Tinubu dúpẹ́ lọ́wọ́ Káyọ̀dé Ẹgbẹ́tókùn fún iṣẹ́ ribiribi tó ti ṣe àti ìfọkànsìn rẹ̀ lásìkò tó fi wà lẹ́nu iṣẹ́ ọba àti lásìkò tó jẹ́ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà. Lóṣù kẹfà ọdún 2023 ní Tinubu yan Káyọ̀dé Ẹgbẹ́tókùn sí ipò, ó sì yẹ kó kúrò ní ipò náà lóṣù kẹfà ọdún 2027 gẹ́gẹ́ bí àtúnṣe òfin iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Àmọ́ pẹ̀lú bí ètò ààbò ṣe rí lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà tí ètò ààbò sì mẹ́hẹ, ààrẹ Tinubu ní láti buwọ́lu ìyànsípò Túnjí Dìísù gẹ́gẹ́ bí adelé ọ̀gá ọlọ́pàá tuntun lẹ́sẹ̀kẹsẹ̀. Ààrẹ Tinubu gbàgbọ́ wípé Dìísù jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́, ó sì ní ìrírí láti darí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà pàápàá jùlọ lásìkò yìí tí ètò ààbò mẹ́hẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin iléeṣẹ́ ọlọ́pàá ọdún 2020, ààrẹ Tinubu yóò ṣèpàdé pọ̀ báyìí pẹ̀lú àjọ NPC tó ń rí sí ọ̀rọ̀ ọlọ́pàá lórí ìyànsípò Túnjí Dìísù. Lẹ́yìn náà ni ààrẹ yóò forúkọ rẹ̀ sílẹ̀ lẹ́yìn náà ni ààrẹ yóò forúkọ rẹ̀ ránṣẹ́ sí ilé aṣòfin àgbà l'Àbújá fún ìbuwọ́lù. Èyí ni àwọn ohun tí ó yẹ kí ẹ mọ̀ nípa ọ̀gá ọlọ́pàá tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sípò báyìí ìyẹn ni Túnjí Dìísù. A bí Túnjí Dìísù lọ́jọ́ 13 oṣù kẹrin ọdún 1966 ní Lagos Island nípínlẹ̀ Èkó. Dìísù bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ní ilé-ìwé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Holy Cross Cathedral. Ó tẹ̀síwájú ètò ẹ̀kọ́ rẹ̀ ní ilé-ìwé ẹ̀kọ́ Mayflower Junior School nílùú Ìkẹ́nnẹ́ nípínlẹ̀ Ògùn lọ́dún 1979. Túnjí Dìísù tún kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ girama Pobuna nílùú Ẹ̀pẹ́ àti nílé ẹ̀kọ́ St George College nílùú Èkó níbi tó ti kẹ́kọ̀ọ́ jáde lọ́dún 1985. Ó tẹ̀síwájú ètò ẹ̀kọ́ rẹ̀ nílé ẹ̀kọ́ gíga fásitì ní ìpínlẹ̀ Èkó LASU níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa kíkọ́ èdè Gẹ̀ẹ́sì, ó sì kẹ́kọ̀ọ́ gboyè níbẹ̀ lọ́dún 1990. Túnjí Dìísù tún kẹ́kọ̀ọ́ gboyè PGD nínú ìmọ̀ ìbáẹniṣepọ̀ lágbàáyé nílé ẹ̀kọ́ gíga LASU bákan náà. Kò tán síbẹ̀ Túnjí Dìísù ti gba ìwé ẹ̀rí nípa dídáàbòbò ara ẹni nílẹ̀ Gẹ̀ẹ́sì. Túnjí Dìísù gboyè 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní fásitì nínú ìmọ̀ ìṣètò ìlú àti ìmọ̀ nípa ìwà ọ̀daràn lọ́dún 2010. Ó tún gboyè nínú ìmọ̀ nípa ètò ààbò àti ìhùwàsí ẹ̀dá ní fásitì Adékúnlé Ajásin nílùú Àkùngbá lọ́dún 2023. Túnjí Dìísù tún ti gba oríṣiríṣi oyè lẹ́nu iṣẹ́ ní Nàìjíríà àti káàkiri àgbáyé tó fi dé ilẹ̀ Gẹ̀ẹ́sì, orílẹ̀-èdè Botswana àtàwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ó tún kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ nípa ìwà ọ̀daràn ní Fásitì ìlú Èkó UNILAG àti nílé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá tó wà nílùú Jos ní ìpínlẹ̀ Plateau. Èyí ni bí Túnjí Dìísù ṣe darapọ̀ mọ́ iṣẹ́ ọlọ́pàá
ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 1992 ni Túnjí Dìísù darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Túnjí Dìísù ṣe ọ̀gá ọlọ́pàá DPO ní àgọ́ Ìwòyè nípínlẹ̀ Ògùn àti ní ìlú Ìkàrẹ́ l'Oǹdó. Ó tún ṣe DPO nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Oǹdó àti ní Eléléwò nípínlẹ̀ Rivers. Òun ni ọ̀gá ikọ̀ ọlọ́pàá kògbérègbè táwọn èèyàn mọ̀ sí SARS nípínlẹ̀ Rivers. Ó tún ṣe ọ̀gá ọlọ́pàá SARS l'Oǹdó àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lọ́dún 2025, Túnjí Dìísù ló léwájú ikọ̀ ọlọ́pàá Nàìjíríà tí wọ́n lọ pẹ̀tù sí ìjà lábẹ́ àsíá àjọ AU lórílẹ̀-èdè Sudan. Túnjí Dìísù yìí bákan náà ló tún fìgbà kan jẹ́ ọ̀gá ikọ̀ ọlọ́pàá kògbérègbè RRS nípínlẹ̀ Èkó láàrin ọdún 2015 sí ọdún 2021. Ọ̀pọ̀ olùgbé ìpínlẹ̀ Èkó ló máa ń sọ nípa iṣẹ́ tí Túnjí Dìísù àtàwọn ọlọ́pàá tó wà lábẹ́ rẹ̀ ṣe lásìkò tó jẹ́ ọ̀gá RRS. Ikọ̀ RRS gbajúmọ̀ fún gbígbógun ti ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ìdarí Túnjí Dìísù. Lọ́dún 2021 ni Dìísù di igbákejì ọ̀gá ọlọ́pàá DCP nílùú Àbújá. Ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ Usman Alkali Baba ló yan Dìísù sípò adarí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ IRT. Túnjí Dìísù yìí bákan náà ní ìgbéga lẹ́nu iṣẹ́ sí ipò ọ̀gá ọlọ́pàá CP lọ́dún 2023. Ipò ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ni Dìísù wà kí ọ̀gá àgbà ọlọ́pàá Ẹgbẹ́tókun tó gbé e lọ sí Àbújá láti di ipò ọ̀gá ọlọ́pàá olú ìlú Nàìjíríà mú. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe bẹ̀rẹ̀ ìwọ́de tako ìjọba ní iwájú fásitì ní orílẹ̀-èdè Iran. Ilé ẹ̀kọ́ fásitì nípa ìmọ̀ ẹ̀rọ ní Taiwan ní orílẹ̀-èdè Iran tí fídíò kan ṣe àfihàn rẹ̀ ló gbé ìṣẹ̀lẹ̀ náà síta tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ bí ìkọlù ṣe wáyé láàrin àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìjọba àti àwọn tó ń tako ìjọba ní orílẹ̀-èdè Iran. Látàrí ìwọ́de tó wáyé ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun January, bí àwọn ọ̀dọ́ ṣe ya síta látàrí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà tó dẹnu kọlẹ̀, tí àwọn ọ̀dọ́ tí wọ́n sì fárígá tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwọ́de yìí. Àwọn kan ń ṣe àtìlẹ́yìn fún ìjọba, bákan náà ni àwọn kan ni wọ́n ń tako ìjọba wípé ètò ọrọ̀ ajé inú ìlú náà ó mẹ́hẹ. Àwọn akẹ́kọ̀ọ́ tẹ̀síwájú láti kọ etí ikún sí àwọn aláṣẹ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó wáyé ní January. Ó lé ní ènìyàn 7,015 7,015 tó pàdánù ẹ̀mí wọn lásìkò ìwọ́de tó wáyé ní oṣù kínní. Gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn iléeṣẹ́ ìròyìn US ṣe ṣàlàyé, ìjọba Iran ti tọwọ́ bọ iye àwọn èèyàn yìí lórí bí ìwọ́de January ṣe bẹ̀rẹ̀. Àsìkò yìí ni ó fìdí ìtàn náà múlẹ̀ wípé irú rẹ̀ kò wáyé rí, wípé àkọ́kọ́ irú rẹ̀ rèé ní orílẹ̀-èdè Iran, yàtọ̀ sí eléyìí tó wáyé láti ìgbà ogun Islam ní ọdún 1979. Orúkọ ẹni tó ka ìròyìn náà sí etí gbogbo wa ni Àṣàkẹ́ TV Show. Ẹ máa yáṣẹ́ o. Àṣàkẹ́ TV Show.